báyé bá lọ àbọ̀ ń bọ̀. láti kọrin kan nínú amúdáwá ṣùkúrà ó ní gbà tó máa kọ̀rọ̀ ikú ó ní ikú ooo àlèmútu tí mo bá rántí ikú omi inú àkàn mi Síkírù ẹ̀rù àyàbá mi jẹ́ ẹ̀jẹ̀ Àyìndé mo wá ṣèrò tí wípé èrò. Bàbá Pupa kan mà ti jáde láti tú àwọn ọ̀rọ̀ àṣírí kan nípa Dr. Síkírù Àyìndé Barrister pàápàá lórí àwọn orin tí wọ́n kọ nígbà ayé wọn. Kí ni Barrister ṣe pẹ̀lú àwọn orin tí wọ́n kọ nígbà ayé wọn kó tó di pé wọ́n jáde láyé? Kí ni Barrister sọ nípa ẹ̀sìn? Àwọn àṣírí wo ni Barrister tú nípa ẹ̀san? Àwọn àṣírí wo ni Barrister tú nípa ìwà ọmọ ènìyàn? Àwọn àṣírí wo ni ọmọ Agbájélọlá tú nípa ibi tí ènìyàn máa rè nígbà tó bá jáde láyé tán? Ẹ wo Bàbá Pupa yìí sọ àwọn nǹkan kan tẹ́ ẹ ní láti gbọ́, pàápàá lórí bí Síkírù Àyìndé Barrister ṣe fi orin ṣe àtúpalẹ̀ àwọn àṣírí kan nípa wíwà láyé ọmọ ẹ̀dá àti ibi tí ọmọ ẹ̀dá ń lọ nígbà tó bá kúrò láyé tán. Ẹ wo nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó, ọ̀rọ̀ tó lágbára ni, àfi kẹ́ ẹ gbóhùn lẹ́nu bàbá yìí. Welcome to DigiNaija. Remember to like, share and follow us. Ẹ jẹ́ agbóhun tí bàbá yìí sọ nípa Dr. Síkírù Àyìndé Barrister àti àwọn orin tí wọ́n kọ nígbà ayé wọn. Sọ́nù rẹ̀ ló pé ó ní kò sólówó tó dàbí Kárúnà bó ṣe lówó tó Nebukadnesari lòun lọ̀gá ọlọ́lá níṣẹ́ ló yà á láìmoore lọ́jọ́sí ló bá fi rí bínú Olúwa owó Kárúnà bàbá rẹ̀ Nebukadnesari ìbádọ́wọ́ délẹ̀ ìrànlúgbò ǹjẹ́ oore ló pé máa ṣe ìka ẹ̀ ṣe rírí. àmì káwo tá àbá rántí ayé Fìrìhàwọ́ náà tá àrántí ayé Kárúnà bóyá torí báwọn yẹn wà ní Kùránì káwọ ayé Àbáṣà náà bó ṣe ń ṣe wá ń gbà yẹn kò mà sẹ́ni tó ṣaládàá kò mà sẹ́ni tó yìn níbọn. Allahu Akbar. kò mà sẹ́ni tó kò mà sẹ́ni tó gba lójú ọlọ́run dẹ̀ mú lọ bẹ́ẹ̀ táwọn rò pé kò ní kú ń gbà yẹn. kúlù nọ́ọ̀sì za ìkẹtìlẹ̀ máwùtì. Gbogbo wa la ń kọ́kọ́ o. gbogbo wa la máa parí ẹ̀ sílẹ̀. Gbogbo wa ni. alájà sọ ní fantasia ó ní máa ṣeré láyé mi máa ṣeré o máa ṣeré láyé mi máa ṣeré máa ṣeré láyé mi máa ṣeré máa ṣeré láyé mi máa ṣeré n ò ṣèkà láyé n ò ní ṣèkà lọ́hùn n ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì máa ṣeré láyé ẹjẹ́ ṣe dáadáa báyé ń gbógun ẹṣẹ́ máa hùwà rẹ̀ o báyé ń di ìtẹ̀ṣẹ́ àbáfọ̀bọ̀ fún iṣẹ́ o ti dá mi lójú. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀ ẹ̀dá là. Báyé bá lọ àbọ̀ ń bọ̀. láti kọrin kan nínú amúdáwá ṣùkúrà ó ní gbà tó máa kọ̀rọ̀ ikú ó ní ikú ooo àlèmútu. Ṣé ń gbọ́ bí Bàbá Pupa yìí ṣe ń yànnàná àwọn orin tí Síkírù Àyìndé Barrister kọ nígbà ayé wọn? Àyìndé mo wá ṣèrò tí wípé èrò pé bójúmọ́ ti mọ́ bó ti mọ́ nílé ayé bẹ́ẹ̀ náà ló mọ́ ní ìgbéyàwó mọ́ kò má sẹ́ni tí ò máa ní kú kò má sẹ́ni tí ò máa ní kú kò má sẹ́ni tí ò máa ní kú kò jàre. ó tún wá sọ lè pé wọ́n bá ń gbé ní dẹ́sàrè owó onílé bá èdè ẹ̀bẹ̀ o ọmọ onílé bá èdè ẹ̀bẹ̀ ẹbí oníwọ̀ọ́nù sàrè ìyàwó onílé bá èdè ẹ̀bẹ̀ ikú ní ń gbé ní dèkìá ọmọ ìwà ní ń gbé ní dálùjọ ọ̀nà ẹ̀sìn ní ń gbé ní dèpò tó ga kí ló ṣe táwọn owó tó lè sọgbà mímọ́. ó tún wá sọ nínú rẹ́kọ̀dù wa wípé ẹ ṣá máa hùwà rere o ẹ ṣá máa hùwà rere ẹ má hùwà ìtọ́ ìwà lọ́wọ́ mẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ká lòókù bẹ́ẹ̀ dèkìá ọmọ ẹ ṣá máa fi wá kẹ́sìn tẹ́tí sílẹ̀ gbóòórìn mi o kó lè rálì ìjọ náwó tó bá kú ọ̀rẹ́ wa kí ni ewu Àyìndé àdó ewu kí
Àyìndé kò máa ń dà ó àdán ewu aláàjì Àyìndé ó olè oṣó aláàjì ẹsìnkè ó fẹ̀yìntì gbà ájì Àyìndé ó mo pèrè mi ìdí ájì òun àgbàdì ìwà lẹwà ọmọ ènìyàn. Àrùn ṣìlọ lára ẹni ìwà ni ó kù ẹ̀ kù bọ́lá bá tán olówó rẹ̀ ò tó fi mi bí òun ẹ̀gbọ́n máa burú tó ní àyíwá ló ń dá ẹ lórí irú ara lè àwọn kò gbádùn àwọn náà ò gbádùn ara ẹni ẹni tó lè ní má yọ láyọ̀ jù àwọn tó ńlá náà wà ní kòtò ṣe ayé o ẹni tó máa lọ́la kò sẹ́ni tó yé ẹ̀bẹ̀ là ń bẹ wá ìdù ọ̀bọ̀lọ́lá jẹ́ ó yẹ wá lówùrọ̀ wá lálẹ́ ọjọ́ ọ̀sán àwa kò ní burú kálẹ̀ sanwájú òwúrọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣà alájú tó wá ṣe wá sí ikú nínú rẹ́kọ̀dù yẹn nínú wà yẹn pé kì í ṣe wípé wọn ò lẹ́ni kankan sínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí ń bá na ní bàtà ẹni bá tàbà ó máa fi ṣèbínú ọmọ tẹ ló ń ṣe ní Àyìndé Àgbájé o torí lọ́jọ́ kan ṣé ń gbọ́ bí bàbá pupa yìí ṣe ń yànnàná àwọn orin tí Síkírù Àyìndé Barrister kọ nígbà ayé wọn. gẹ́gẹ́ ó dinú sáré ẹni àwọn mọ̀láyìíká wọn wá yọ sí ẹ̀ o wọ́n máa bí ẹ léèrè náà wípé wọ́n ní wà mọ́rọ̀ búkà o ta lọ́lọ́run ti ẹ láyé wọ́n máa wípé aláwùrá bí ọlọ́run ọba lọ́ba tèmi láyé o ọba tí ó lórogún kù lọ́ba fún wọ́n tún ní wà mọ́ọ̀dínú ká o kí lẹ́sìn tó gbélé ayé ṣe o tó bá wá ṣe bí èmi wálé ìsìlámù ìní o máa ní imú mi òdodo ni mí ẹ̀sìn ànábì wọn mọ̀ ní tèmi o ẹ jẹ́ bá mi yòówó ànábì. Sallallahu alaihi wasallam. yàwó mọ̀lìkì yàmọ́ tí ó láàmọ́lù wàlà wàlàdù wàlà bùkà wàlà wúni wàlà àlùfáà. Yàwó mọ̀lìkì yàmọ́ tí ó alájì ọ̀rẹ́ lọ́jọ́ àgbéhùndé láàmọ́lù kò ní sówó rárá wàlá wàládù kò sọmọ rárá wàlá bùkà bàbá ò máa sí o wàlá wúni ìyàwó máa sí o wàlá nọ́sàbù kò ní sẹ́ni kan ìwà ní òkú ẹkú gbọdọ̀ bó kéwú polówó bó kéèdùn títí láyé bó bá kí n kú sí mọ́ mọ́ṣáláṣí bó jẹ́ rẹ́fẹ́rẹ́ǹd tó bá jẹ́ pásítọ̀ bó bá jẹ́ bílíọ̀nìyà bó kú sórí owó tọjọba pé tó bá mú wa kẹsì ẹ ó pòfò ìgbàgbọ́ ti máa lé ká lọ mú wa mẹ́sìn. ìwà náà ó bẹ̀rẹ̀ ní kìyà ọmọ ó tún wá sọ nínú Fantasia Other Side. ṣé ń gbọ́ bí bàbá pupa yìí ṣe ń yànnàná àwọn orin tí Síkírù Àyìndé Barrister kọ nígbà ayé wọn. mo fẹ́ dogún dọ́gbọ̀n ló máa tán o. Ogun tó bá rí sílẹ̀ wọ́n máa pógún láì sí ẹ̀mí ibẹ̀ mo lójú bá mọ́ ọmọ tó bá rí sílẹ̀ bó bá ṣọ́ra ẹbí tó bá rí sílẹ̀ ò ní jọ rógún pín wọ́n sọ̀rọ̀ ẹ̀kún táwọn àwọn olórí fún ọmọ àwọn ẹbí ńkọ́ bó bá ṣọ́ra ẹbí tó bá rí sílẹ̀ ò jọ ní jọ rógún bọ́mọ tiẹ̀ bá pín gún bó di mílíọ̀nù àbó ti pẹ́ tó òun náà máa gbọ̀nà òru lọ ní ilé tó bá rí sílẹ̀ tó ń jọ ẹ lójú wá gbé ẹ kúrò níbẹ̀ ó di ìta gbangba wọn sáré lọ́gbẹ́ kòtò kan gẹ̀rẹ́ nínú sáré wọn sọ ẹ sí o àbáyá tó bá rí sí ilẹ̀ tó ń jọ ẹ lójú ọkọ̀ tó bá rí sí ilẹ̀ sílé ayé ṣé kábí wọ́nyìn àbí kábí wéla oyún òní kó ábìlílà ò bọ́wọ́ ẹ̀ bá wà níbẹ̀ bí lánà ò bá èkó wá di. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.